warahmatullahi wabarakatuh. My name is Ms. Adeyinka, and the topic I have for you today is called silebu. What do we mean by silebu? Silebu is the breaking down of words into smallest units. Kí ni à ń pè ní silebu? Silebu ni gígé ọ̀rọ̀ sí kéékèèké. Silebu máa ń jẹ́ kí a mọ iye ìhó ohùn tí ó wà nínú ọ̀rọ̀. Ní òní, a máa sọ̀rọ̀ nípa silebu mẹ́rin sí márùn-ún. Nínú àwọn iṣẹ́ tí a ti ṣe kọjá, a ti ṣe silebu kan, silebu méjì, a ti ṣe silebu mẹ́ta, ṣùgbọ́n lónìí silebu mẹ́rin àti márùn-ún ni a máa sọ̀rọ̀ lórí. Àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ onísilebu márùn-ún, tó jẹ́ ọ̀rọ̀ onísilebu mẹ́rin ni wọ̀nyí: Babalọ́lá, Olútóbi, Ọpẹ́yẹmí, Akínsànyà, Báńgbọ́pà. Ara àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ silebu mẹ́rin nìyẹn. Báwo ni a ṣe máa dá silebu mẹ́rin mọ̀? Àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ silebu mẹ́rin mọ̀. Tí a bá pa àtẹ́wọ́ wa ní ìgbà tí a bá ń gé àwọn ọ̀rọ̀ yẹn sí ìró, ó máa fún wa ní iye silebu tí ó wà nínú ọ̀rọ̀. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ: Babalọ́lá. Silebu mẹ́rin ló wà nínú Babalọ́lá. Ẹ jẹ́ ká wo Olútóbi. Olútóbi. Silebu mẹ́rin ló wà nínú Olútóbi. Ọpẹ́yẹmí. Silebu mẹ́rin ló wà nínú Ọpẹ́yẹmí. Ẹ jẹ́ ká wo Akínsànyà. Akínsànyà. Silebu mẹ́rin náà ló wà nínú Akínsànyà. Ẹ jẹ́ ká wo Báńgbọ́pà. Báńgbọ́pà. Silebu mẹ́rin ló wà nínú Báńgbọ́pà. Ẹ jẹ́ mo fẹ́ ṣàlàyé lórí Báńgbọ́pà yẹn. Bá ó dúró fún gẹ́gẹ́ bí silebu kan. Tí ó jẹ́ silebu ọ̀rọ̀ àṣesílébù, torí pé ní ó lè gba àmì sórí. Gbọ́ àti pa ló jẹ́ kí ó jẹ́ silebu mẹ́rin. Ẹ jẹ́ ká wá lọ sí silebu márùn-ún, àwọn ọ̀rọ̀ onísilebu márùn-ún. Fún àpẹẹrẹ, a ní Ojú-ọlá-pé. Silebu márùn-ún ló wà nínú Ojú-ọlá-pé. Ẹ jẹ́ ká wo Adédọlápọ̀. Adédọlápọ̀. Márùn-ún ni a pàtẹ́wọ́ fún Adédọlápọ̀. Ó túmọ̀ sí pé silebu márùn-ún ló wà nínú Adédọlápọ̀. Ẹ jẹ́ ká wo Ojútaláyọ̀. Ojútaláyọ̀. Márùn-ún ni a pàtẹ́wọ́ fún Ojútaláyọ̀. Ó jẹ́ pé silebu márùn-ún ló wà nínú Ojútaláyọ̀. Ẹ jẹ́ ká wo Àránṣeolú. Àránṣeolú. Mélòó ni a pàtẹ́wọ́ fún Àránṣeolú? Márùn-ún ni. Ẹ jẹ́ ká wá wo Adémọlájù. 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 Márùn-ún ni a pàtẹ́wọ́ fún Adémọlájù. Èyí jẹ́ àwọn ọ̀rọ̀ onísilebu mẹ́rin àti márùn-ún tí a mú wá fún ọjọ́ ti òní. Ẹ jẹ́ ká wá wo àwọn iṣẹ́ àmúṣe. Pín àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí silebu. Pín àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí silebu. We are going to divide it into silebu. Abímbọ́lá. Abímbọ́lá. Number 2, Odùkọ́lá. Odùkọ́lá. Number 3, Jagunmólú. Jagunmólú. Number 4, Aláǹgbá. Aláǹgbá. Number 5, Títíaláyọ̀. Títíaláyọ̀. Ẹ jẹ́ ká wá wo àwọn ìbéèrè tí ó tún tẹ̀lé. Bọ́láńlé jẹ́ àpẹẹrẹ ọ̀rọ̀ onísilebu mélòó? Bọ́láńlé jẹ́ àpẹẹrẹ ọ̀rọ̀ onísilebu mélòó? A, 2, B, 3, D, 4. Ìbéèrè kejì. Silebu mélòó ni ó wà nínú Adédọlápọ̀? Adédọlápọ̀. A, 4, B, 2, D, 5. Silebu mélòó ni gígé ọ̀rọ̀ sí dash parí gbólóhùn yẹn? Silebu ni gígé ọ̀rọ̀ sí dash. A, kéékèèké. B, méjì, D, ńláńlá. Ìbéèrè kẹrin. Silebu máa ń jẹ́ kí a mọ iye èké tí ó wà nínú ọ̀rọ̀. Dáhùn ìbéèrè náà. Bẹ́ẹ̀ ni,
rárá mi ò mọ̀. Bẹ́ẹ̀ ni, rárá mi ò mọ̀. Ìbéèrè karùn-ún, pín ọ̀rọ̀ yìí sí sílébù. Pín ọ̀rọ̀ yìí sí sílébù. Ọmọrúwà, ọmọrúwà. Number 6. Èwo ni ó yàtọ̀ nínú àwọn gbólóhùn wọ̀nyí? Èwo ni ó yàtọ̀ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Èwo ni ó yàtọ̀ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Adéọlá, Adéọlá, Bísí àti Adédọlápọ̀. Èwo ni ó yàtọ̀ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Ẹ ṣé.